mo rí gbogbo ẹ̀yin ọmọ ẹ̀yìn Gani Adam tẹ́ ẹ ṣáà ń fọ́n síta tẹ́ ẹ ń fọ́n síta ojú dẹ̀ gbà mí tì fún yín tá a bá tún wá wò nínú yín a tún wá rí yìí tó dàgbà nínú yín tán tún dàgbà tán tó Gani bí lọ́mọ tàbí tán tó Gani gbà lábúrò ojú gbà mí tì fún yín o ó bá jẹ́ pé ìgbà tí wọ́n mú àwọn èèyàn tán so wọ́n bí ẹran nílọrin tí wọ́n rẹ́ wọn lọ́rùn ní gbogbo yín bẹ̀rẹ̀ sí tanrú kámẹ́rà yìí ẹ bá gba yìí wàláì ká sọ pé kámẹ́rà tẹ́ tún wá tàn yìí lórí ọ̀rọ̀ ààbò ilẹ̀ Yorùbá lẹ́yìn náà wá tàn lẹ́ wá kẹ́nu bo ìjọba pé tó ẹ̀yin ìjọba bó ṣe ń lọ ìkòtẹ́ wa lọ́rùn o kí ni kókó kí la fẹ́ ṣe ẹ tẹ́ ẹ wá sọ̀rọ̀ akíka àwọn ọ̀rọ̀ akín gbogbo ọmọ Yorùbá ìbá máa pàtẹ́wọ́ fún yín pé yes ẹ gbìyànjú ṣùgbọ́n ìwà jàǹdùkú ìwà ìpáǹle tó pọ̀ lára àwọn ọmọ kéékèèké tán wà láàrin yín tẹ́yìn àgbàlagbà ìdẹ́ rí tẹ́ẹ̀dẹ̀ kọ̀rẹ́ tiwọn pàápàá jùlọ nígbà tán ti bẹ̀rẹ̀ sí dédé wá kò sẹ́nikẹ́ni àfi tẹ́ ẹ bá fẹ́ bo lọ́ọ̀ náà mọ́ra ló kù àjẹbí mámọ̀dẹ̀rẹ̀ ó máa ń kógun jàlù ni tó bá jẹ́ pé ẹ fẹ́ bo iná Ọlọ́run mọ́ ara yín ló kù àtìgbà tí ọmọ Adéyẹmọ ti dé lẹ ti bẹ̀rẹ̀ sí tan kámẹ́rà ìgbà tó tún join APC náà lẹ bẹ̀rẹ̀ sí upload fún lẹ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ kó tó di pé àwa èèyàn wá ń dá yín lóhùn kó tó di pé gbogbo aráàlú gbogbo àwọn ọmọ Yorùbá gbogbo ọmọ káàrọ̀ òjíire tí wọ́n rí akitiyan Sunday bẹ́ẹ̀ ṣe ń fẹnu water ẹ̀ down kan tó wá máa wá fún Gani jẹ torí kò sẹ́nì kankan mo dẹ̀ sọ mo ní èmi ò fẹ́ ká máa ṣe back and forth ká máa ṣe back and forth ká máa búra wa ká máa sọ̀rọ̀ síra wa gbogbo yẹn jẹ́ ká gbà pé ó ti kọjá lọ ẹ jẹ́ ká jọ mójútó ààbò ṣùgbọ́n irọ́ ni òun gbà tó jẹ́ pé ẹ̀ nìkan ṣe ṣẹ́yìn nìkan ni OPC ní ti ń ṣe wá dayọ̀ yẹ́ gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ jẹ́ OPC nínú Gani Adam yìí ẹ lè tòlú ọmọ nílùú òde nífẹ̀ẹ́ kó tú ní Sunday ọmọ Adéyẹmọ àti gbogbo àwọn ọmọ káàrọ̀ òjìrè tá a tẹ̀lé lẹ́yìn ń tẹ́ rí ẹ wí o ń tẹ́ rí ẹ ro ẹ bá fẹ́ rojọ́ kú ntọ́lọ́n bá rán wa láti ṣe láti defend ilẹ̀ wa a máa defend ilẹ̀ wa ṣé nígbà tí gbogbo wọn tẹ̀léra wọn yìí wọ́n ń ṣe kámẹ́rà wọ́n ń ṣe fídíò ojú yín fọ́ etí yín di ìbá ṣe pé ìwà ìlara tó wà lára yín tí ò jẹ́ kẹ́ ẹ rí nǹkan tó ń lọ ṣẹ́yìn ò rí wípé kì í ṣe Sunday ọmọ Adéyẹmọ nìkan ló wà ń bẹ̀yìn àti tíìmù ẹ̀ mọ̀ pé àwọn òṣìṣẹ́ ìjọba wà láàrin wọn àwọn òṣìṣẹ́ ìjọba yẹn wọn ò ní experience tó ga ni wọn ò ní làákàyè pé kó yẹ káwọn ṣe fídíò bí tán ṣe yẹn ẹ̀yin òpònú amúmimùràwé àwa máa ṣe propaganda àwa máa tan kámẹ́rà ń dá wàhálà lẹ́yìn jàǹdùkú nìyín ìtẹ́ ẹ ṣe kù lákùrẹ́ tẹ́ ẹ ṣe kù lárígídí àkókò tẹ́ ẹ fi pààyàn lárígídí àkókò ńgbà yẹn tí Gani dẹ̀ tún wá dé tó tún wá jẹ́ kọ́ ọmọ Yorùbá méjì kọjú ìjà síra wọn kọ́ máa para wọn ìyẹn ò lè wáyé mọ́ o ẹ bá fẹ́ para yín ẹ̀yin nìkan ni kẹ́ lọ máa dájà láàrin ara yín ọmọ kò sọmọ Sunday kankan tẹ́ ẹ dámọ̀ kò sọmọ Sunday kankan tẹ́ ẹ rí tó jáde síta wá bá yín jà àwa tàdé ẹ sọ̀rọ̀ yìí nìṣẹ́ ni wọ́n ti sanwó fún wa ṣé Gani ló sanwó fún gbogbo àdúrà yín tẹ́ ẹ jáde lẹ́yọ kọ̀ọ̀kan tẹ́ wá ń rojọ́ lórí ayélujára Gani ló sanwó fún yín pé kẹ́ ẹ jáde lọ kẹ́ lọ rojọ́ nígbà tí odidi ọmọ tápà lè ń pe tó wá ń kọ̀ǹtró ẹ̀yin tẹ́ ẹ jọ́ mọ́ òní ilẹ̀ tó wá ń dẹyín síra tó wá ń baṣẹ́ ara yín jẹ́ láàrin ara yín ẹ rí i pé ojú gbà mí tì fún yín pẹ̀lú show of shame tí gbogbo yín ṣe àtàgbà àtọmọdé kò wá sí kankan tó lè pera wọn ṣàkíyèsí pé tó àsìkò tá a wà yìí àsìkò tá a nílò ara wa ni o ìlú kan bóbó ìlú ò ṣe o ìjọba kankan ò sì ní Gani fún ní àpúfà ìyẹn ni kẹ́ ẹ lọ jẹ́ kó wà nínú skọ́ọ̀dù yín political tọ́ọ̀gì ní Gani lẹ́yìn Àtíkù lẹ́yìn àwọn PDP olóṣèlú ní Gani náà PDP Àtíkù ló ń ṣiṣẹ́ fún political tọ́ọ̀gì lẹ́yìn náà ẹ yé pé nìkan ní political tọ́ọ̀gì ẹ̀yin gangan political tọ́ọ̀gì níyín tẹ́ ẹ̀ bá kí ń ṣe tọ́ọ̀gì báwo ni Jonathan lẹ́sẹ̀ máa lọ gbaṣẹ́ náà jáde tàpẹ́ fẹ́ lọ máa ṣọ́ epo àbí epo tẹ́ ẹ ṣọ́ láyé Jonathan kí lẹ tún fẹ́ ṣọ́ láyé Tinubu owó náà lẹ́ ń dúró dè ìkan tó ń dùn yín gbé tó dẹ̀ ń bí yín ní ojú pé ọmọ Adéyẹmọ gbogbo nǹkan tẹ́ ẹ ṣe tó ń ṣe yìí ní tó jẹ́ kẹ́ẹ̀ka tó kàràmọ̀ tó ń jọ yín lójú tó ń bí yín nínú ni pé kò gbowó kò gbòbì ọmọ onílùú ni ó mọ̀ pé tílẹ̀ ìbá tú tí wọ́n bá tú ìran yìí tí ìrú ìbá tú tí ò bá gbóló fẹ́ lọ ó sì kọlà ẹ̀yin rèé
bí ìlú bá tú lẹ́nìí ó ti padà sínú pé Niger Delta àbí bó ló ti wá bí Niger State dẹ̀ ni ó ti sá lọ nu pé ẹ̀yin òpònú tẹ̀ kàn jáde tẹ̀ ń rojọ́ fún Sunday nìkan lànà yín ṣe ẹ̀yin nìkan lànà yín ṣe mí tó jẹ́ pé tí gbogbo ilẹ̀ bá di pé wọ́n ó dojúrú tán kò síbi tẹ́yìn fẹ́ sá lọ inú ìlú yín náà lẹ máa wà Gani dual citizen ló ní bí ò bá dúró nílẹ̀ Yorùbá á lọ sínú pé ọ̀pọ̀lọpọ̀ yín náà tẹ̀jẹ̀ ń jáde tẹ̀ ń sọsọkúsọ yìí náà ọmọ tápà ní Gani ẹ̀yin náà àmọ́ bí táwọn bàbá yín ti wá torí ẹ̀ lè jọ́mọ òní ilẹ̀kẹ́ máa bínú Sunday Ìgbòho ọmọ aládìkún òṣèyìn èmi ò rí ibi tẹ́ ẹ ti jáde látijọ́ tán ti ń pààyàn ẹ jáde rí ìkan tí ẹ jáde dúdú báyìí bọ̀nàbọ̀nà báyìí ó ní látijọ́ tí Sunday ò ti sí nílé o nǹkan kan ò ṣẹlẹ̀ ìgbà tí Sunday dé ní ọ̀ní gbogbo ẹ̀ tún bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ ìlara ti báyé gbogbo yín jẹ́ ìlara ló ń ta yín lára ara ń ta yín gidi gan ara ń kan yín bàbá ńlá tí wọ́n ti tú àìmọye ìlú tó ti tú nílùú Ìlọrin kankan ò dẹ̀ ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá kí Sunday tó dé náà ni wọ́n mú àwọn 175 wọ́n dẹ̀ lọ́ wọn lọ́wọ́ sẹ́yìn ọkùnrin géńdé wọ́n rẹ́ gbogbo wọn lọ́rùn wọ́n pa ẹbí wọn pa ìdílé wọn run kankan ò ṣẹlẹ̀ ẹ̀yin kíní burúkú yìí ìwà burúkú ló wà nù yín jàǹdùkú ni yín ẹ̀ ń ṣe ọmọ ogun àti pàápàá mo fẹ́ béèrè lọ́wọ́ yín nígbà tó ga yín wá lóhùn dúró de ìjọba ẹjọ́ sọ ń ṣiṣẹ́ lábẹ́ ìjọba ni àbọ̀ ń gba sálárì lábẹ́ ìjọba tíjọba fi máa jẹ́ pé òun ló máa wá ọ̀lẹ gbogbo yín tíjọba fi wá máa sọ pé Gani owó fún alápùfà o ṣé Nàìjíríà ni Gani fẹ́ lọ jà fún ni tí ó fi ń expect federal tí bá ṣe pé owó lẹ̀ ń wá owó lẹ̀ ń wá ẹ̀sọ́ tó ń ṣe yín owó tẹ̀ máa ti sọ tẹ́lẹ̀ pé iṣẹ́ tó wà nílẹ̀ kì í ṣiṣẹ́ billions kì í ṣiṣẹ́ Gani ti sọ̀rọ̀ gan kì í ṣiṣẹ́ billions àwọn bàbá kan oníjẹkújẹ náà tí wọ́n dúró tán da Yorùbá nation rúgbà yẹn àwí tán wọ́n wọ búlú òsì kan wọ́n jókòó wọ́n nà ká wọ́n nà rìn wọ́n nà pákiri Gani ń tẹ́jà lọ́la ní Gani àti Gani wọ́n tẹ́jà lọ́la ní àti gọ́sẹ́ ẹ̀yìn gangan àgbàlagbà ilẹ̀ ń dá wàhálà lẹ̀ Gani gan ọmọ Sunday ló máa jẹ́ bíi pé àwọn náà kọ́ Sunday iṣẹ́ ogun tí ń ṣe ẹ jẹ́ lọ wá ṣe tẹ́ẹ̀bà rí kan ṣe ẹ̀yin tó yẹ pé gate man ni gbogbo yín lọ ń ṣe ọdẹ àdúgbò lẹ̀ ń ṣe kiri ibi tí owó ò bá ti ní yọ ẹ̀yin ọmọ ẹ̀yin Gani ò ní sí ń bẹ̀ owó lẹ fẹ́ kò í ṣe pé fẹ́ ṣe nìkan ṣe owó lẹ fẹ́ lẹ fi ń kara mọ́ Sunday ẹ jẹ́ Sunday ò ṣe nítorí ẹ̀ràn yóò sì jagun náà lájàyè ẹ̀yin ni òjò lójú ojú àwa lójú ọ̀bí. jagun yàtọ̀ sọ lọ́dẹ ẹ bá fẹ́ gbọ́ lẹ máa gbọ́ bẹ́ẹ̀ bá fẹ́ gbọ́ ẹ fẹ́ gbọ́ bẹ́ẹ̀ bá fẹ́ gba iṣẹ́ ogun ṣíṣe ẹ má kanra mọ́ Sunday ọmọ Adéyẹmọ kọ́ ló máa fún Gani níṣẹ́ Gani jẹ́rìí ó lóun dúró de ìjọba Gani ìjọba kọ́ ló employ Gani mo ti ẹ̀tún gbọ́ kan ó ní ó yẹ kí allocation máa wá fún Gani ọ́fíìsì ààrẹ àdìrógò ọ́fíìsì ààrẹ bí ẹni wípé ìjọba ló bá ṣiṣẹ́ ẹ wá pákéjì ara yín kalẹ̀ ẹ retí ọjọ́ tí ìjọba máa sanwó fún Gani ẹ ti ṣíṣì ẹ lè gbà lẹ́yìn ẹ bá jáde kí gbogbo yín tan kámẹ́rà kẹfẹ́ tan kámẹ́rà kù ṣíṣì mo sọ fún yín kò sẹ́ni tó máa sanwó iṣẹ́ fún yín voluntarily ni tẹ́ ẹ bá fẹ́ ṣe kẹ́ ẹ ṣe iṣẹ́ ẹgbẹ́ OPC tí bàbá Fáṣehùn dálẹ̀ bàbá dálẹ̀ voluntarily kí gbogbo ọmọ ìlú dọ́yìn kí wọ́n lè dáàbò bo lẹ̀ wọn ẹ̀yin wá pákéjì ẹ̀ torí pé ẹ lọ gba oyè kan lọ́yọ̀ọ́ tẹ́ ẹ ti jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ wá pákéjì ẹgbẹ́ yẹn wá gbé sábẹ́ oyè tẹ́ ẹ jẹ́ Yorùbá ọlọ́màjà àgọ̀kú o wọ́n ti rí wa bẹ́ẹ̀ kan tó gba tọwọ́ wa ẹ bá jáde kẹfẹ́ wí kú èsì ọ̀rọ̀ yín ò pọ̀ kì í ṣe nǹkan tó lọ fà mo dẹ̀ tún rí Tọ̀nàdé tó tún gbé bàbá Kọ́lá Olóòtú ṣépè alẹ́ máa fi wá yín hàn gbogbo ọmọ aládé pátápátá ó mọ̀ pé ìwà tó ń hù lọ́wọ́lọ́wọ́ yẹn ìwà jàǹdùkú ni ẹ pàdé àgbà lọ́nà ẹni kó yá yín lọ́gbọ́n ṣe mọ̀ bóyá àgbàlagbà yẹn jágbajàgba rádaràda ló ṣe dàgbà
ṣé ìwọ tó ń bú Àbákọ́lá Olóòtú ṣé wà tí Àbákọ́lá Olóòtú wà nù ẹgbẹ́ àbí tí Àbákọ́lá Olóòtú tó ń ṣe rédíò ti ẹ̀ gẹ́gẹ́ tó ṣe rédíò pìrìsẹ́ńtà gẹ́gẹ́ ó tún ní Sunday ti sanwó fún gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ lórí ayélujára pátá gbogbo ọmọ Nàìjíríà gbogbo ọmọ Yorùbá tó ń sọ̀rọ̀ nípa Sunday gbowó fún wọn náà ni àní pé èèyàn ò da ẹ sọ pé òjò ló pa ṣé òjò ló ṣán ẹwà ara ẹ̀ kúrò ní ìwà tẹ́ ń wù kò dáa ẹ yọ ìpín ojú yín kúrò kẹ́ ẹ tó yọ ìtì ojú ẹlòmíì ẹ yọ tójú yín kúrò kẹ́ ẹ kọ́kọ́ yọ ìpín tó yọ lójú yín kẹ́ ẹ yọ kúrò ẹ̀yin pẹ́ nìkan ní pòlítíkù tọ́ọ̀gì kí ni Gani kí ni òun kì í ṣe tọ́ọ̀gì lòun náà kì í ṣe jàǹdùkú lẹ́yìn ọmọ ẹ̀yìn ẹ̀ ẹ jẹ́ lọ wábi jókòó sí ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ wá ń jáde nínú OPC Gani Adams mo expect pé ó yẹ kẹ́yìn dá sí ọ̀rọ̀ yìí kẹ́ ẹ pe àwọn ọ̀jẹ̀wẹ̀wẹ̀ ẹnu yín wọlé kẹ́ ẹ parí ẹ̀ kẹ́ ẹ wá omi àlàáfíà kó tòrò ẹ̀yin gangan náà tún wá ń dákún ẹ̀yin náà tún wá ń dákún ìṣòro yẹn sí i ṣé bá a ṣe fẹ́ gbé ẹgbẹ́ pìlú wa ṣe fẹ́ lálàáfíà lélẹ̀ ṣé bá a ṣe fẹ́ ṣe ní tá a fẹ́ borí ogun ogun ti dé ogun a máa sọ pé ogun ti dé ogun náà ogun wo ló délẹ̀ Yorùbá mo gbọ́ lára àwọn àgbẹ̀ mi ò lè máa play gbogbo orin yín o voice yín ni o mo gbọ́ lára ìkan náà tó sọ pé ogun wo ló délẹ̀ Yorùbá ìyẹn dúdú báyìí ó wọ blue báyìí ológun wo ló délẹ̀ Yorùbá ogun wo ló délẹ̀ Yorùbá a máa pe ogun dẹ́tà bàbá rogun wọ́n ń jiyàn gbé àmọ̀ kọ́ ń jiyàn gbé ẹ̀rọ rẹ̀ gbé wọn gbowó wọn gba ránsọ̀mù sọ̀rọ̀ nìyí sílẹ̀ ìsọlẹ́nu báyìí ogun ò tí ì délẹ̀ Yorùbá wọ́n á mú gbogbo oko tẹ́ ẹ gbìn wọ́n á fi ẹran jẹ pé kí ebi lè pa yín kíyàn lè mú yín kẹ́ má lè lo oko kẹ́ má lè lo odò wọ́n halẹ̀ mọ́ yín wọ́n lé gbogbo àgbẹ̀ kó lóko wọn lè gbìn kankan mọ́ ogun ò tí ì dé lẹ́yìn yẹn bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí tàn ọmọ Yorùbá ńgbà yẹn nìyẹn pé Fúlàní wo ló ń pa wọ́n ṣe báwa làwa lọ sá pamọ́ sínú igbó tá a máa sọ pé Fúlàní wá jẹ oko àwa la máa sá pamọ́ sínú igbó tá a máa ní Fúlàní wá géèyàn lápá tẹ́ deceive many people because ká nípa àwọn èèyàn bá reason bá ṣe reason gbà yẹn ni ó possible kí gbogbo nǹkan tá à ń sọ èkó ti die down wọ́n mú èèyàn wọ́n ti tú ìlú tán ti tú ní Ìlọrin ìlú tán ti tú ní ìlú Ìlọrin kì í ṣe ìlú 6-7 broad daylight wọ́n fi ọ̀bẹ sí ọkùnrin géńdé bíi tiyín báyìí 175 tíjọba pè ó ti lé 200 àwọn fámìlì kan dẹ̀ run wọ́n so wọ́n lọ́wọ́ sẹ́yìn báyìí ní náà bí ṣe ẹ̀dẹ̀ níyẹn àsínú ogun wọ́n wọ oríire ẹ̀ sí ẹ̀lẹ́ ńbẹ̀ yẹn bó tiẹ̀ jẹ́ pé wọ́n fi ṣe politics náà wọ́n kó ọmọ lọ lákàtà wa wọ́n dẹ̀ tójú wa báyìí lórí ayélujára wọ́n dẹ̀ bẹ́ orí tíṣà dànù ẹ̀yin dẹ̀ sọ ní ọmọ Gani dẹ̀ sọ pé àti ìsínú ogun ìkànnì yín sẹ́ ẹ̀ nílàákàyè ogun wo lójú eléyìí lọ wọ́n wọ pálásì wọ́n á gbé ọba ó dìgbà tán bá wá kan ilẹ̀kùn yàrá yín lẹ́yọ kọ̀ọ̀kan tán ń kó yín síta tọmọtọmọ ẹ burú lẹ́dàá èmi mọ̀ pé kámẹ́rà tí Sunday ṣe yẹn ó já iṣẹ́ burúkú tí àwọn Àtìkù tán gbélé Gani lọ́wọ́ pé tán bá ṣáà ti tan kámẹ́rà ẹ̀ ṣe mọ̀ kó máa ṣe ó máa jáde ó máa ṣe gbogbo ẹ̀ lórí social media ẹ̀yin ẹ ṣáà wo gbogbo location tó bá lọ ẹ lọ dáràn síbẹ̀ fún ká fi róòpù ẹ̀ ìyẹn ni ẹ̀rí ṣe tó ń ka yín lára ó ka yín lára burúkú ó ka yín lára yẹn ló dùn yín jù inú gbogbo movement tí Sunday rìn gbogbo ló jẹ́ kẹ́ ẹ dédé wá máa tan kámẹ́rà torí tẹ́ ẹ bá lọ wò láti ìbẹ̀rẹ̀ láti February lẹ ti bẹ̀rẹ̀ sí tan kámẹ́rà kó tó di pé àwa ń dá yín lóhùn nínú oṣù kẹfà àjẹ̀bí bá mọ̀ níyín tó fẹ́ kógun jàlú Ọlọ́run á dá ẹjọ́ yẹn àdàbí tó wáyé pé mi ò dábọ̀ ọ̀rọ̀ yìí lókù àdàbí tó wáyé pé mi ò pariwo ẹ̀ fún yín lókù pé ẹ̀yin ọmọ Gani tẹ̀ ń jáde wá fún Sunday lẹ́yìn tí wọ́n fi má jà sọ lálẹ̀ tẹ̀ bẹ̀rẹ̀ sí jáde ó ti join APC ó ti gbowó Yorùbá Nation jọ nìyẹn ó gbowó láwọn Yorùbá Nation ṣàlókì ló kàn yín kílẹ̀ ń sunkún Sunday fún ẹ sunkún ara yín Gani náà ń gbowó káàkiri gbogbo Europe àìmọye ibi tí Gani ti gbowó kí ló kàn yín ẹni tí ò ní freedom tí wọ́n tì mọ́lé tó wà ní house arrest ló wá ń gbowó lọ́wọ́ gbogbo wa ló wá sí àkáǹtì yín ló fi ń gbowó lọ́wọ́ wa they need láti explain anything fún yín we don't hold you any explanation because your money is not there if kò tẹ̀ wá jẹ́ pé gbowó lọ́wọ́ wa you tell contribute owó síbẹ̀ and then mo dẹ̀ ń rí ẹ̀rí nísìnyí ìkan sọ wípé ṣe ẹ̀rí nísìnyí wọ́n tún ti fẹ́ bẹ̀rẹ̀ wọ́n tún ti fẹ́ máa gba GoFundMe àwọn ò gba GoFundMe
Sunday ò bòrò owó lọ́wọ́ ẹnikẹ́ni má dá owó kankan fún Sunday ọmọ Adéyẹmọ. Ẹ má dá owó fún ọmọ Adéyẹmọ, kò béèrè owó o. Torí bẹ́ẹ̀ ṣe máa bẹ̀rẹ̀ nìyẹn. Ẹ máa lẹ gbá káǹtì síta, ẹ fẹ́ máa gbowó lórúkọ Sunday ọmọ Adéyẹmọ. Scam ni. Àdìsá ò ṣe léyìí nítorí owó, ó ṣe nítorí ìfẹ́ ìran ẹni. Tabarẹ́ ẹnikẹ́ni tó ń pẹ́ ẹ bọ́jà 1000 lẹ́ni bọ́jà 2000 sítorí sísẹ́ lè jẹ́ olòṣì tẹ́ ẹ máa dáwọ́ oúnjẹ fún ni. Báwo lẹ́yìn èèyàn ṣe ń ronú báyìí? Bí ẹgbẹ́ táwọn ọmọ Gani ti ń sọ́nsìn, wọ́n ti fẹ́ gbé GoFundMe síta. Àwọn ò gbé GoFundMe síta o. Tabarẹ́ tó gbé GoFundMe síta ẹ káńsù ẹ̀ dànù. Àdìsá ò béèrè kọ́bọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni. Iṣẹ́ tó ríran ló ń ṣe, kì í sì ṣe olòṣì, ìṣàrẹ́ bí pa. Ṣó ti yé yín? Gbogbo nǹkan tó bá wù ká fẹ́ ṣe, nǹkan tẹ́ ẹ lè fi support, tèmi náà jẹ́ pé tí tágbára bá wà fún mi tí mo lè fi support, nǹkan tẹ́ ẹ bá rí wípé wọ́n ń lò fún security, tẹ́ ẹ rí pé yes ẹ lè fi support wọn. Okay, like drone nísìn, àárí brother mi kọ ìgbìyànjú, wọ́n láwọn fẹ́ fún wọn ní drone, ìyẹn dáa, ó máa assist iṣẹ́ tí wọ́n ń ṣe. Tàbá tún rẹ́ domina tó tún wò pé tẹ́ bá tún rí nǹkan báyìí náà, wọ́n náà tún lè assist iṣẹ́ yín, ẹ gbà ẹ lọ lò ó yá, a kó glove fún yín, ẹ kó glove fáwọn ọmọ ogun yín, àwọn socks ní, àwọn shoe ní, nǹkan tó bá ti jọmọ́ nǹkan táwọn èèyàn lè lò tó fi lè secure ara wọn tàbí tó lè wúlò fún wọn lójú ogun, yes ìyẹn wà welcome. Bọ̀ pé ẹ wá máa dá owó tẹ́wà padà máa ṣẹnu yín pọ́ṣọpọ̀ṣọ bí ẹnu táwọn eléyìí ti fẹ́ máa kì bọ́lẹ̀ pé owó náà fẹ́ máa dá, fẹ́ máa kówó jẹ, àwọn ò ní ẹ dáwó o. Iṣẹ́ tí wọ́n ń ṣe tẹ́ ẹ bá fẹ́ compliment wọn, ọ̀nà ọ̀tọ̀ ni o, kì í ṣe pé ẹ fẹ́ máa dá owó òṣì kan fún wọn o. Kò tán kọ́rọ̀ mi má pọ̀ jù, ẹ̀yin ọmọ Gani Adam tẹ́ ń jáde káàkiri, ẹ̀yin OPC Gani Adam, ẹ lọ ọmọ tẹ́ ẹ bá fẹ́ ṣe, inú ogun la wà. Bẹ́ẹ̀ bá mọ̀ pé fẹ́ dáàbò bo lẹ̀ yìí, bàbá Tinubu ò ní pè yìí. Wọ́n ṣe Goodluck Jonathan tẹ́ ẹ fi ọpọlọ gbowó lọ́wọ́ ẹ̀. Bàbá Tinubu àti Gani wọn ò sí ní pátì kan, wọn ò dẹ̀ sí lákọọ̀dù kan náà. Ṣó ti yé yín? Ẹ̀yin náà dẹ́ mọ̀ bẹ́ẹ̀, kí ti Sunday tẹ́ wá ń kanra mọ́, ẹ má kanra mọ́ Sunday, ẹ fáìn ìwé yín kẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa rìn tẹ́ máa fi rí iṣẹ́ ológun yín gbà. Májàsọ̀lá kọ́ ló máa assign yín láti ṣiṣẹ́ o, òun dẹ̀ kọ́ ló máa sọ fún yín pé kẹ́ ẹ lọ máa ṣiṣẹ́. Kò kẹ́ stop gbogbo nonsense tẹ́ ń tan kámẹ́rà òṣì tẹ́ ń tàn. Tẹ́ bá fẹ́ máa trend lórí social media, ẹ trend in another way, kì í ṣe nítorí wàhálà tó wà níwájú wa ilẹ̀ máa fi máa trend. Kẹ́ ẹ kó rádaràda yín kúrò wájú wa o. Ṣé ó ti yé yín báyìí? Ẹ kó sì lọ o, ìtẹ̀ ṣètò o. Kẹ́ wá nǹkan míì ṣe, ẹ wá nǹkan míì ṣe o.